Pa. Ladies and gentlemen, orúkọ mi ni Mr. Wise. How are you? How are you? Ọmọ ó ga gan, ó ga o. Ní Ìlọrin, gọ́vnà Abdulrahman àbí kí ló ń porúkọ gọ́vnà Ìlọrin yẹn? Ṣé gọ́vnà nìyẹn ṣá? Ṣé gọ́vnà nìyẹn? Gọ́vnà tí ó ké gbàǹjarè síjọba àpapọ̀ federal government pé ohun tó ń ṣẹlẹ̀ ní state mi o, agbára mi ò gbé o, ó ti sú mi o, ẹ̀yin ìjọba àpapọ̀ ẹ fún mi ní àwọn sójà o. Ẹ wọ́n ṣe ń pa èèyàn nínú ìlú yẹn, ẹ wọ́n ṣe ń pa èèyàn ní Ìlọrin yẹn, ẹ wọ́n ṣe ń pa àwọn ẹni tó ń wọnú church tí wọ́n ń yìnbọn, àwọn Fúlàní, àwọn ọmọ agbésùmọ̀mí wọ́n ṣe ń pa èèyàn nílẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá adẹni president tó jọmọ Yorùbá tó wà Lásò Rock ní villa, àwọn rí nǹkan kan ṣe sí wọ́n ti ń wọlé Yorùbá bọ̀ nìyẹn o. Wọ́n ṣe ti dé lọrin ẹ̀ ń sìn ẹ̀kọ́ ni wọ́n máa cross, wọ́n ti délẹ̀ Yorùbá báyìí nìyẹn o. Irú ìlú olèlè iná lọ, irú Nàìjíríà ò ṣì olèlè. Ṣé àwọn leader yẹn, àwọn tó jẹ́ àwọn adarí wa yẹn, ṣé ẹ̀ ní tìjú ni àbí báwo ni? Ó ṣe ó dìgbà tán wá pa gbogbo wọn tẹ́ ń ṣèjọba lórí wọn, ó dìgbà tán wá pa wọn tán, ó dìgbà tán wá pa gbogbo wọn tẹ́ ń ṣèjọba lórí wọn tán, pa gbogbo wọn tán kẹ́yìn wá gbà lóyìnbó lọ tẹ́lẹ̀ jókòó tán wọn fámìlì yín tó wà lọ́hùn. Ẹ máa bẹ̀rù Ọlọ́run náà. Bàbá dẹ̀ sọ̀rọ̀ ń sìn ẹni kán máa lọ lé wọn kiri mú kán lọ máa mú wọn, pé kán máa mú wọn, ẹ̀dọ́ wá ti sọ̀rọ̀ kán máa mú wọn, kán máa sọ̀rọ̀ títí kí àwọn ajínigbé, àwọn apààyàn kán pa èèyàn tán, kán má dẹ̀ sọ̀rọ̀ ká sẹnu báyìí ká máa wò títí kán fi para tán. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, kí la ṣe fún yín náà? Ọlọ́run á dá o, Ọlọ́run máa dá o, Ọlọ́run máa dá o. Tẹ bá wò pé tí wà á pò kan ní pé bóyá Ọlọ́run ò lè dá fún yín, ẹ tanra yín jẹ ni o. Ọlọ́run lágbára jù yín lọ o. Ọlọ́run máa dá fún yín, Ọlọ́run máa dá fún ìdílé yín, Ọlọ́run máa dá fún ẹbí yín. Gbogbo àwọn ẹ̀jẹ̀ aláìṣàn àwọn ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tó ń ṣàn, ẹ̀jẹ̀ máa ké lórí gbogbo ẹ̀ tẹ́ ń ṣèjọba lé wa lórí. Káràmásìkì mọ́ àwọn èèyàn tẹ́ ń ṣèjọba lé lórí. Àwọn ọmọ tí yín kẹrì wọn sí Nàìjíríà, abroad náà ọmọ yín wà, ọmọ yín wà ní òyìnbó tó ń gbádùn. Kò sí ààbò kankan lórílẹ̀‐èdè tá a wà nú ẹ̀ yìí. Wọ́n ń pa èèyàn bíi ẹran ní Ìlọrin. Gọ́vnà Abdulrahman ni ó lajú kalẹ̀ bíi lábọ̀nbọ̀n, ó ń wò, kò rí nǹkan kan ṣe sí. Àwọn fìgìláńtè wọ́n lọ bẹ̀, wọ́n fẹ́ lọ rescue àwọn èèyàn bẹ̀, wọn ò ní ọ̀tá ìbọn. Gọ́vnà yẹn ranjú òfò kalẹ̀ nílọrin bẹ̀ yẹn ní Kwara State, ó ń wò. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Nílẹ̀ Yorùbá ń bí, ilẹ̀ Haúsá láti gbọ́ pé wọ́n pààyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, àmọ́ sìn náà ó ti di ilẹ̀ Yorùbá náà wọ́n ti pààyàn báyìí nísìn. Kọ́lọ́ ń ṣàánú wa báyìí sí. Bó mo fẹ́ sá lọ báyìí nísìn, bó mo fẹ́ sá lọ báyìí ẹ̀yin fans mi, bó mo fẹ́ sá lọ, ṣé máa sábọ̀ lé yín, ṣé máa bọ̀ lé yín? Ó dáa, ó ti gbọ́. Ọlọ́run aṣọ́ wa o, Olúwa lolùṣọ́ àgùntàn gbogbo wa o. Ọlọ́run máa ṣọ́ wa o. God bless you everybody. Orúkọ mi ni Mr. Wise. Thank you very much. Ẹ ṣé.